Àyíkí rèé o, Àyíkí ti dé, ọmọọba Àyíkí, mo lẹ́ẹ̀káàbọ̀, tó nílé ó gbọ́ kó sọ fún toko, kàdó gbọ́ korofo bẹ̀, pípa Àyíkí ti dé, ọmọọba Àyíkí, ó ti bẹ̀rẹ̀. Ẹ káàbọ̀ sí ìkànnì yìí, ìkànnì àṣà òun èdè Yorùbá. Lórí ìkànnì yìí, a ó máa kọ́ra wa ní bá a ṣe ń sọ èdè Yorùbá, bí a ṣe ń kọ́ èdè Yorùbá, nǹkan tí àṣà èdè Yorùbá tó wà nípa lọ́kan ọ̀jọ̀kan, àṣà ìkíni, àṣà ilé, àṣà òde, ìmọ̀ra ẹni, òǹkà èdè Yorùbá, gbogbo ẹ̀ ńlá mọ̀ gbéyọ̀wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Welcome to this class. In case you are interested in speaking Yorùbá, tó yẹ kẹ́ wà gangan lẹ́tì rẹ̀. You're welcome to class. Tá a bá ti wá dé orí ìkànnì, tá a bá ti dé tí mo ní ẹ kú ilé o, àbí mo ní ẹ kú bójú ọjọ́ ti rí, ẹni ẹ káàbọ̀ olùkọ́ wa, ẹ̀yin la kẹ́kọ̀ọ́, èmi ni olùkọ́ tó yá tó ti yé yín. Mo ń bọ̀ náà, nígbà bá padà dé, a wà mú kókó ọ̀rọ̀ títò ìpìlà. Àyíkí ń bọ̀. Àyíkí ti dé, ọmọọba Àyíkí, ó ti bẹ̀rẹ̀. Ẹ káàbọ̀ padà. Àyíkí ń lórúkọ mi, Ògbómọ̀lé ọmọ kọ́ńdú oníwọ̀, ọmọ rẹ́yìn ọrùn gbé kéṣì náà ń pè ran bàbá mi. Wọ́n á ní Àyíkí ọ̀gọ̀. Ọ̀gọ̀ tèmi kì í ṣe wípé bóyá mo gọ̀ o. Àyíkí ọ̀gọ̀ ìyẹn ní ìdíyọ̀. Oní Yorùbá ń pè lọ́gọ̀ yìí. Àyíkí adùn ọ̀hún ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó dà, kí là ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lónìí? Wọ́n ní ìkíni. Ìkíni, tá a bá mú ìkíni lóòkan ọ̀jọ̀kan nílẹ̀ Yorùbá, ṣe rí ìkíni ó pọ̀ lọ jàǹtìrẹrẹ torí pé kò sí nǹkan tí Yorùbá ìkíra wọn fún. When you are trying to greet somebody in the morning, a sọ wípé ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀, that is good morning. Ẹ káàsán, that is good afternoon. Ẹ káalẹ́, that is good evening. Ẹ kú ìrọ̀lẹ́, good evening. Ó dàárọ̀, good night. Ẹ kú ìyálẹ̀ta, you don't have that one in English. That one is between 11 a.m. till 12:30. tó bá ti ń di aago méjìlá sí aago méjìlá àbọ̀ ọ̀sán ti pọ́n, sí aago kan ọ̀sán ti pọ́n nù. A lè sọ láàárọ̀ ẹ káàárọ̀ o láti aago méje títí èdè aago mọ́kànlá káàárọ̀ nù. Tó bá ti ń di aago mọ́kànlá ń kọjá, ó ti di ẹ kú ìyálẹ̀ta títí tí ó fi di aago méjìlá àbọ̀. Aago kan bá ti ń lù, ẹ káàsán nù, ọ̀sán ti pọ́n, káàsán òun nìyí. Tó bá tún ti ń di aago márùn-ún, mẹ́fà, méje, ó ti di ọjọ́rọ̀. Ẹ kú ìrọ̀lẹ́ ńlá kíra ẹni ní àsìkò. Aago méje bá ti lù, ilẹ̀ ti ṣú, ó di ẹ káalẹ́ títí tí èdè òru ọ̀gànjọ́. Yorùbá èkì gbogbo ara kíra wọn lóru àfàwọn ọdẹ, wọ́n sì máa kíra wọn ní ìpàṣẹ tí wọ́n ní. Ìkíni yìí náà ó tún ń bọ̀. Tí lóru, Yorùbá gbà pé abàmì èèyàn ní máa ń rìn lóru, torí ẹ̀ ní ìkíni ò fi wọ́pọ̀ ní òru ọ̀gànjọ́. Àṣà lè sọ pé ẹ kú òru ọ̀dà. So ìkíni ọjọ́ òun nu. Nígbà bá tún ní àsìkò, a lè sọ wípé ẹ kú ọyẹ́. Yìí ni àsìkò tí ọyẹ́ máa ń mú, òtútù ọyẹ́. Wọ́n á ní ẹ kú ọyẹ́. Tó bá tún di àsìkò òjò, ẹ kú òjò. Tó bá di àsìkò ẹ̀rùn, nígbà tó dà ń bẹ, wọ́n á ní ẹ kú ilẹ̀ ẹgbẹ́ o, àbí ẹ kú ọ̀dá, ẹ kú ẹ̀rùn. Gbogbo nǹkan tí a mọ̀ kíra ní gbogbo àsìkò yìí náà. Tó bá jẹ́ àjí wípé bóyá nìkan bímọ, wọ́n á ní wípé ẹ kú ọwọ́ lómi, ẹ kú ewu ọmọ. Tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ, wọ́n á ní ẹ kú ewu ọmọ. That is, somebody just gave birth. That's how you greet the person. Tó bá di wípé ọmọ wọn ti wá bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ, wọ́n ti ń wẹ̀, wọ́n ti ń tó gbẹ̀, wọ́n ti ń kó oríṣiríṣi, yóò di wípé ẹ kú ọwọ́ lómi. Torí ìtumọ̀ ọwọ́ lómi ni wípé àti bàbá àti ìyá gbogbo wọn ni wọ́n mọ̀ tọwọ́ bọmi. Iye kan fọmi wẹ ọmọ, iye kan fomi fọ abọ́ ọmọ, wọ́n fi fọ nǹkan tí wọ́n fi ń fọmọ lóúnjẹ, káwọn fi fọṣọ, gbogbo ẹ̀ báwọn gbogbo ìgbà lóòrèkóòrè là ń fọ nǹkan. Ilé Yorùbá fi máa ń kí wọn pé ẹ kú ọwọ́ lómi. Tó bá di wípé ẹ ń lọ ibì kan, wọ́n á ní kó dàbọ̀. Ẹ bá dé, wọ́n á ní ẹ káàbọ̀. Tó bá yẹ kí wọ́n ti rí yín ó tó ọjọ́ mélòó kan, wọ́n á ní ẹ kú ọjọ́ mẹ́ta. Tó bá yẹ kí wọ́n rí yín ó ti pẹ́ gan, wọ́n á ní ẹ kú láíláí, ẹ kú àtijọ́. Ẹni tá a bá rí lókèèrè, ẹ kú àtijọ́ o. Tó bá sì jẹ́ wípé ó ń lọ ìrìn àjò náà ni, wọ́n á ní pé ẹ̀gúnlé ayọ̀ wọ́n wọkọ̀ lọ. Ẹni tó lóyún, wọ́n á ní àsọ̀kalẹ̀, wọ́n á pè ní ákì ní àsọ̀kalẹ̀ àǹfààní o, dáadáa lọ́sọ̀ o, kó ẹrù tó dì sínú yóò bímọ láyọ̀. Oríṣiríṣi ọ̀nà ní Yorùbá ń gbà kíra wọn. Tẹ́ bá jáde láàárọ̀, wọ́n á ní ó dàbọ̀ o, tẹ́ bá dé, wọ́n á lẹ̀ káàbọ̀. Mo ti sọ wípé ẹ kú àárọ̀, ẹ káàbọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìjẹun, ẹ kú àtijọ́, ẹ kú iṣẹ́, ẹ kú àbọ̀, ẹ kú òrìn. Tẹ́ bá rìn lọ
lọ wọn lẹ kú rìn, gbẹ́rù sórí wọn lẹ kú ẹrù, bẹ́ẹ̀ ń fọṣọ ẹ kú iṣẹ́ o, ẹ kú fọṣọ o, kò sí nǹkan tí Yorùbá ò ní kíkí fún, torí wípé àwa gbà wípé ìrínisí nìṣeni lọ́jọ́ àti wípé a ti ń ríra ẹni láàmọ̀ ṣe kíni láàmọ̀ kíra wa kórí ẹni kó lè wú dáadáa. ọ̀dà so at this point gbogbo nǹkan tí mo ti sọ yìí yóò fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti mọ ọ̀nà yòówù ẹ bá lè gbà láti kíra yín. tí ọmọ bá jí láàárọ̀ ẹ káàárọ̀ là ń kí òbí ẹni, ọkùnrin yóò dọ̀bálẹ̀, obìnrin yóò kúnlẹ̀ ni, yóò fi kí ìyá bàbá àti àwọn tó jù lọ ní ilé láàárọ̀. tá ń gbà láti kíra ẹni nínú èdè Yorùbá náà. bóyá kí n dá lé ń bì iná ẹ kú ìjókòó látàárọ̀, mo ní kẹ́yìn náà ní pé ẹ kú ìjókòó tẹ́ ń wò mí látàárọ̀. ṣé ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ kí n bá yín mẹ́nubà lórí kíkí, àbẹ́tí ẹ̀ ní kíkí kan tẹ́ ẹ fẹ́ kí n wá kí n bá yín túmọ̀ rẹ̀ sí Yorùbá, àbẹ́yìn tí ẹ fẹ́ kí n máa bá yín kọ́ àwọn ọmọ yín bọ́n ṣe ń sọ Yorùbá ni, àníbi tí ẹ dé ìsọ̀ tẹ́ ẹ dé ìwé kan ibẹ̀ náà ni ó wúlò jù fún gbogbo yín. ẹ kú iṣẹ́ o, ẹ kú àtàárọ̀ o, ẹ kú ìgbádùn, ṣé kí n máa fi lé kí n máa fi ṣe lọ, àbí ẹ̀yin èèyàn mi ẹ ti ní mo wí, ẹ̀yin náà ẹ kú ìdúró, ẹ kú iṣẹ́ látàárọ̀. táwa ni yọ ẹkú gbò bẹ́ẹ̀ á bí Odùduwà léèrè ó dẹ̀ fẹ́ gbọ́ lórí èrè, ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ẹkú ni o, ẹkú gbogbo ẹkú ìrọ̀lẹ́, ẹkú àbọ̀, ẹkú iṣẹ́. ìwé ni ìwà lẹ́kú ní tòótọ́ ẹ bá fi sí comment section, ìwé ni ò lẹ́kú ní ọ̀dà bọ̀. Àyíkí ló kọ̀. Àyíkí rèé o, Àyíkí ti dé, ọmọọba Àyíkí mo lẹ́ka